ẹ̀yin ọkùnrin ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ọkùnrin mìíràn wà tó jẹ́ pé ọkàn yín báyìí òkúta ló wà níbẹ̀. Kí ló dé tẹ̀ yín láàánú rárá nígbà tí mọ̀ pé ẹ ti ṣe tán láti gbọ́ bùkátà lórí ọmọ àti lórí aya? Kí lẹ mọ́ lọ fún ọmọ lọ́mọ lóyún fi ṣe? Ọkùnrin ó fún ọmọ lóyún fọ̀bùlù pa ọmọ yẹn ti toyún. Ẹ ní mọ bóbìnrin yẹn ṣe bó ṣe tọ́ oyún yẹn títí dìgbà tó bímọ. Ó tún bímọ yẹn, ẹ̀rí ọkàn ò tún jẹ́ yín. Ẹ fòun nìkan sílẹ̀ ní ó ṣojúṣe lórí ọmọ títí ọmọ yẹn ó wá dàgbà, ògbó yẹn ó làkàkà lórí ọmọ títí tọ́lọ́run bá gbàdúrà. Ṣẹ́ni ẹ fẹ́ jẹun ọmọ ni? Tẹ bá jẹun ọmọ yẹn ló korò lẹ́nu yín, oúnjẹ ọmọ yẹn kò ní dùn lẹ́nu yín, nítorí pé ẹni ṣẹ́gun sí òun ní jọbẹ̀. Ẹ fi òun obìnrin nìkan lẹ́ fi bùkátà lẹ̀ sọ́hun obìnrin nìkan. Ẹ wàá tún lọ fẹ́ obìnrin míì níbòmíì lẹ́ máa gbọ́ bùkátà lórí eléyẹn. Èyí tẹ bí síbí ńkọ́? Obìnrin wà nínú ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ, òun nìkan ní tún gbọ́ bùkátà lórí ọmọ. Kí ni nǹkan tí ń ṣe yín? Ẹ lọ wáṣẹ́ fi kúṣẹ́ kó tó di pé ẹ wàá sọ pé ẹ fẹ́ fẹ́ yàwó. Kí ló dé? Kí ni tó wà láyà yín? Ṣé tán bá ń ṣe wẹ̀ fún àwọn àbúrò tí náà inú yín á dùn? Ẹ wá máa fìyà jẹ àwọn obìnrin míì wà nílé ọkọ nísìsiyìí tó jẹ́ pé òun gan lára ó dàbí ìbòjì ara ẹ̀ ni. Ẹ fi lọ́kàn balẹ̀, kò lè sọ̀rọ̀ fún yín, ẹ lè bá ṣeré, ẹ tọ́jú ẹ̀ kò láṣọ lára. Ẹ̀yin nìkan ẹ mọ̀ ṣe fún ìbọn yìí níta, ẹ mọ̀ aṣọ sára. Aṣọ ò sí lára ìyàwó yín, ẹ lè sin ìyàwó yín jáde, kò lè bá yín dé àwùjọ. Ṣé tó bá wá dọ̀la ẹ̀ fẹ́ jẹun ọmọ ni? Tó bá wá dọ̀la kan tọ̀hún ọmọ tẹ́ ẹ̀ tọ́jú yẹn, tẹ́ ẹ̀ gbọ́ bùkátà lórí wọn, tẹ́ wà níbì kan tẹ́ lúgọ, ẹ wá lúgọ, ẹ mọ̀ wo gbèsè ayé obìnrin yẹn pọ̀ lọ́mọ náà bó ṣe ń jìyà lórí ọmọ, lẹ́mọ̀ ṣọ́ wọn. Tẹ́ bá ṣọ́ wọn títí tẹ́ rí pé obìnrin yẹn ó làlùyọ lórí ọmọ ìtọ́ ọmọ yín jẹ́ kankan. Ìgbà yẹn lẹ́wàá ṣìpẹ̀. Ìpẹ́ orí burúkú wò lẹ́mọ̀ wa lẹ́ máa ṣe? Ẹ máa ṣìpẹ̀ orí burúkú. Kí ni nǹkan tí ń ṣe yín? Kí ni nǹkan tí ń ṣe yín? Ṣé wọ́n ṣépè fún yín ni? Nítorí ọ̀rọ̀ yín máa ń dàbí ọ̀rọ̀ ìpè. Nítorí ọkùnrin tí wọ́n bá ṣépè fún tó jọ́kùnrin tó jọ́ ọmọ alálùbáríkà tí ìyá ẹ̀ bí re kò gbọdọ̀ bímọ kó mọ̀ gbọ́ bùkátà lórí ọmọ tó bí. Kó wá lúgọ síbì kan, kó wá dúró kí iṣu ọmọ yẹn jiná. Iṣu ọmọ yẹn bá jiná tán, àwọn àníkàn ọmọ wọlá ń pèyàn yín ní bàbá méjì. Tí ọmọ yẹn bá wọlá ẹ̀ tó fún yín lóúnjẹ yẹn jẹ ló korò lẹ́nu yín, ẹ lè jẹ oúnjẹ ọmọ yẹn kó dùn lẹ́nu yín. Bẹ́ẹ̀ ni obìnrin wà lọ́dẹ̀dẹ̀ ọkọ tó jẹ́ pé wọ́n ti kó wàhálà sílẹ̀ mí. Ẹ̀dùn ọkàn wà fún débi pé kódà kò rẹ́ni tó lè bá sọ. Ìrònú yẹn ń pa obìnrin míì. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ń kú lọ́dẹ̀dẹ̀. Kí ló dé? Tó jẹ́ pé ilẹ̀ kan máa mọ́ sí obìnrin. Ẹ fẹ́ gbọ́ nǹkan méjì, ọkọ mi fi mí lẹ̀, ọkọ mi pa mí tì tọmọtọmọ. Káàtẹ̀ nípa obìnrin yẹn tẹ fẹ́ òwò yín mọ́, lẹ fẹ́ àlọ́ fẹ́ obìnrin míì. Ẹ gbọ́dọ̀ gbọ́ bùkátà lórí ọmọ tó ń bí fún yín, tó bùyàn bá tẹ̀ wò yín mọ́. Ẹ sọ fún pé ẹ yọ̀ǹdẹ̀. Obìnrin míì sílẹ̀ sí dúró, ẹ ní sọ fún pé ẹ fẹ́, ẹ ní sọ fún pé ẹ kọ̀. Obìnrin yóò máa gbẹ sí dúró, ló máa retí yín títí ló fi dá pọ̀ sí dúró. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kí ló dé? Ẹ wà lọ fẹ́ ẹlòmíì, ẹ máa tọ́jú lẹ́mọ̀ ṣe kùrùkẹrẹ. Obìnrin ò bá ṣe dáadáa, lóbìnrin ò ṣe dáadáa, á yọ tóbìnrin fún, lóbìnrin ó tún ẹ̀ ṣe. Ṣùgbọ́n kẹ máa fi àjẹ ọmọ lọ́mọ kò ń ṣe kan dáadáa náà. Ẹ̀yin gan bímọ obìnrin náà tí ẹ̀gún lè wá ṣẹ́ lórí ọmọ. Àbá ṣe tẹ́lẹ̀ fẹ́ jẹun ọmọ, ẹ lè oúnjẹ ọmọ yìí jẹ. Tẹ́ bá fún yín jẹ, kò lè dùn lẹ́nu yín, á korò lẹ́nu yín ni. Ẹ lè jèrè ọmọ tẹ́ ẹ̀tọ́ tẹ́ gbọ́ bùkátà lórí ẹ̀. Ìbò lẹ fẹ́ gbà fi jèrè wọn.